Ẹ̀yin èèyàn ilé ìwò lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lẹ́ńkọ́ gist tè ni wọ́n ní àwọn olórí wọ́n ní wọ́n ń bá kábíyèsí fa wàhálà o lórí ilé 250 million to 280 million tí kábíyèsí rà fún olórí TOBI. Wọ́n ní kí ló dé tó jẹ́ pé kábíyèsí wọ́n dá àwọn nù wọ́n wá ń tọ́jú olórí TOBI pé ṣé nítorí àwọn ò tí ì bímọ fún kábíyèsí ni kábíyèsí fi ń ṣe ogun nǹkan tó ń ṣe. Ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ ká gbọ́ gbogbo gist tèmi. Bí a ṣe gbọ́ o, wọ́n ní ilé olórí TOBI yìí gan, wọ́n ní ìgbà tí kábíyèsí tán rà, wọ́n ní láti ṣe renovation sí i. Wọ́n ní the only thing tí olórí TOBI sọ ní pé òun ò fẹ́ swimming pool ní ilé yìí. Wọ́n ní gbogbo ẹ̀yìn ẹ̀ ni wọ́n wó ni wọ́n tún rebuild. Wọ́n ní in fact wọ́n ní total cost ilé wọ́n ló máa fẹ́ wọ 400 million. Bí a ṣe gbọ́ nìyẹn o, ẹ̀yin èèyàn lé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Yorùbá la máa ń sọ lórí channel yìí nítorí pé àfẹ́gbàgbé àṣà àti èdè wa. A dẹ̀ tún sọ fún àǹfààní àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì. Ẹ̀yin èèyàn lé a máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ bá ti subscribe so that tá bá ti post any gist ẹ máa rí òkè ní ọlá yín á máa lọ ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. À ń ṣe advert lọ́lọ́kọ̀ òjọ̀kan ní orí channel yẹ kan sí wa ní masholagistv@gmail.com lẹ́ẹ̀kan sí masholagistv@gmail.com. Ẹ̀yin èèyàn lé èyí tó lágbára o nígbà tá a gbọ́ pé ilé 400 million ni kábíyèsí gbé kalẹ̀ fún olórí TOBI o àti àwọn èjìrẹ́. Ẹ̀yin èèyàn lé wọ́n ní àwọn olórí ń bínú wọ́n ní wọ́n ń jealous pé tí TOBI yẹn ti pọ̀ jù pretender ní TOBI. Wọ́n ní kò sí ọ̀rọ̀ tí wọ́n sọ tán. In fact wọ́n ní àwọn olórí báyìí wọ́n ní wọ́n set TOBI up. Bí a ṣe gbọ́ ní allegedly ni o. Wọ́n ní ó ní ọ̀rẹ́ TOBI kan tó jẹ́ pé àwọn olórí ló ń get information ní ọwọ́ ẹ̀ wípé nítorí pé ìgbà tí TOBI àti ẹ̀ jọ wà wọ́n ṣe máa jọ ń gbé runs kiri kó tó di pé ó di ìyàwó kábíyèsí. Bí a ṣe gbọ́ allegedly ni wọ́n ní obìnrin tó jẹ́ ọ̀rẹ́ TOBI wọ́n ní ó ń jealous. Wọ́n ló ń jealous TOBI. Wọ́n ní torí ńgbà tí TOBI decide láti fẹ́ kábíyèsí wọ́n ló ń ṣì ń wrongs ẹ̀ kiri. Wọ́n ní kò dẹ̀ mọ̀ pé ìbáyìí ló ṣe máa já sí fún TOBI wípé tí ó máa tó wá di ẹni tó jẹ́ pé wá lọ ń bímọ fún kábíyèsí tí kábíyèsí wá ń tọ́jú. Wọ́n ní wọ́n ní jealousness yẹn wọ́n ló ó bá girl yìí wọ́n ló ń bá fíra o. Wọ́n ní torí ẹ̀ wọ́n ní ṣe ni àwọn olórí fẹ́ use ẹ̀ láti máa gbọ́ information TOBI lẹ́nu ẹ̀. Wọ́n ní òun ló wá kà fún wọn wípé ó ní èèyàn kan tí TOBI ń fẹ́ tẹ́lẹ̀ wípé ẹni yìí dẹ̀ ní kò yọ̀ǹda TOBI láti lọ fẹ́ ẹlòmíì. Bí a ṣe gbọ́ nìyẹn o ẹ̀yin ará ilé. Wọ́n ní TOBI dẹ̀ ń sọ fún yín pé kí ló dé tí ò ní tó ń fi ò bá kan pé ṣé ó fẹ́ òun ni pé látìgbà tó ń ti ń date ṣé ó propose sí òun wípé òun fẹ́ òun ni pé so kí ni problem ẹ̀ gan. Oríṣiríṣi nǹkan ni wọ́n ń sọ wípé kò wọ́n sí àwa ṣùgbọ́n tó jẹ́ pé àwọn èèyàn míì mọ̀ nípa olórí TOBI. But right now nǹkan tí à ń try láti sọ nínú gist yìí ni pé àwọn olórí ń bínú wípé kábíyèsí ń ṣojú ṣáájú wípé kò yẹ kí kábíyèsí ra ilé 250 to 80 million fún TOBI. Wípé ṣe bí ilé 150 million ni kábíyèsí ní káwọn lọ máa wá. Wípé why tí kábíyèsí lọ ra ilé tó wọ́n tó bá yẹn fún TOBI tí wọ́n tún wá renovate ẹ̀ tó wá ń ná almost 400 million sí orí ilé. Wípé àwọn ò ní gbà. Wípé nǹkan tí kábíyèsí ń ṣe ò dáa. Wípé kò yẹ kí kábíyèsí ṣerú nǹkan báyẹn fún àwọn. Wọ́n ní àwọn olórí ló ń sọ báyìí allegedly bá ṣe gbọ́ ni o. Ṣùgbọ́n ẹ̀yin olórí nǹkan tí ò yé mi lọ́rọ̀ yín ò ní pé ṣé nígbà tí kábíyèsí ra ilé fún TOBI ṣé kìí ṣe pé TOBI ti bímọ fún kábíyèsí ni? Ṣé ẹ̀yin ò mọ̀ pé ọmọ tí TOBI bí àwọn ọmọ kábíyèsí ni kábíyèsí ra ilé fún
àwọn Táyé Kẹ́hìndé, àwọn ni kábíyèsí ra lé fún. Ṣẹ́yìn náà mọ̀ pé tẹ́yìn náà bá bímọ ti yín, kábíyèsí á ṣe gudugudu méje yàyà mẹ́fà ju èyí lọ fún yín. Ẹ ní sùúrù fúnra yín o, ẹ̀yin olórí. Ẹ ní sùúrù gidi fúnra yín. Tí kábíyèsí bá ṣe nǹkan, ẹ ní láti máa complain, ẹ dẹ̀ ní láti máa lament. Nítorí pé irú ìwà báyìí kò dáa rárá, bígbà tẹ́ ń disobey kábíyèsí ni, tẹ́ dẹ̀ ń disrespect wọn. Àwọn náà fẹ́ gbogbo yín. Ẹ mọ̀ pé ìgbà tí Tóbi kó tó di pé kábíyèsí ra lé fún, ṣé ẹ mọ̀ pé Tóbi ti ń sọ pé òun fẹ́ lọ ra lé sí Amẹ́ríkà, tí kábíyèsí ní láyé ó lè ra lé sí Amẹ́ríkà tó ráwọn ò lè máa san tax sílùú onílùú. Lẹ́lẹ́kejì, ó lóun fẹ́ lọ bímọ sí Amẹ́ríkà, kábíyèsí ní láyé ò lè bímọ sí Amẹ́ríkà, Nàìjà ló máa bímọ sí. Nítorí pé Nàìjà ni gbogbo àwọn ọmọ àwọn ni wọ́n bí wọn sí. So kábíyèsí ní plan fún bọ̀, kò mọrú plan tí kábíyèsí ní fóun, kò mọ̀. Ẹ wá wo bó ṣe wá rí nísìn. Àṣé kábíyèsí ní plan fún pé kó tó bí àwọn ìbejì yẹn, wọ́n ti ń ṣe renovation lé yẹn, wọn ò jẹ́ kó hàn sí i. Flat kábíyèsí ní wọ́n ní brain gan ni. Very intelligent king. Very very smart and intelligent. Olórí, ẹ̀yin náà ẹ dúró dásìkò yín o. Ẹ dúró dásìkò yín. Ọlọ́run tó ṣe ti Tóbi á ṣe tẹ̀yìn náà. À ń polówó fún collection center store o. Ẹ bá wọn ra bàtà, palm, shoe, 14 karat gold. Gbogbo ẹ̀ ni wọ́n ń tà. Àwọn palm wọn tẹ́ bá rà ó máa ń pẹ́ kó tó jẹ. Sandal náà tẹ́ bá rà ó ń pẹ́ kó tó jẹ. Bàtà wọn ò ń bàjẹ́, kò ń ṣe bàtà tó yẹ pé tẹ́ bá rà láàárín ọ̀sẹ̀ kan ẹnu ẹ̀ á ti máa ṣí. Àwọn quality designer shoe, àwọn ni wọ́n ń tà. Italian ni gbogbo àwọn bàtà wọn. Ihò wọn ó lágbára, ó dúró lẹ̀. Ẹ bá wọn rajà, ẹ kàn sí wọn ní collectioncenterstore@gmail.com. Ọlọ́run á ran gbogbo wa lọ́wọ́ o. Ẹ̀yin èèyàn lé tẹ̀ ń gbọ́ mi, mo dúpẹ́ lọ́wọ́ yín fún àdúrótì yín lórí channel yìí. Ní agbára Ọlọ́run, gbogbo ẹ̀yin mùsùlùmí tẹ́ wà nínú ààwẹ̀, gbogbo àdúrà yín á jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run o. Ní agbára Ọlọ́run, ẹ ní fi ọwọ́ yín, ẹ ní fi gbọ́mọ sí o. Gbogbo nǹkan tó ń jẹ́ ẹ̀dùn ọkàn yín, Ọlọ́run á fi àánú, á fi dáhùn. Ẹ̀yin tẹ́ ń gbọ́ mi, mo dúpẹ́ lọ́wọ́ yín o. Òkè ni ọlá yín á máa lọ o. Bẹ́ẹ̀ ṣe ń like, tẹ́ ń subscribe, tẹ́ ń comment orí fídíò mi, Ọlọ́run aláàánú á bá mi wà pẹ̀lú yín. Mo appreciate every one of you. I love you all. Please share this video, like and subscribe. God bless you all.